gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ ètò náà láti àárọ̀, èmi tí mo ń bá yín sọ̀rọ̀ náà ni orúkọ mi ò tí ì yí padà. Ìmọ́lẹ̀ adúláwọ̀. Ọlọ́run Olódùmarè. Ọ̀kan ṣoṣo nínú ayé alààyè nínú ọ̀run. Ọba tó ń rí gbogbo ojú láyé tójú kan ò lè rí Ọlọ́run Olódùmarè. Ẹ̀yin ni ìyanu ńlá, ọ̀rọ̀ ńlá, ohun ńlá, ohun tó já ayé tó já ọ̀run. Ìjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí mo tẹríba sí ìhà yín Ọlọ́run ọba àkọ́kọ́, Ọlọ́run kẹ́yìn. Ǹjẹ́ mo bẹ̀ yín ní Ọlọ́run Olódùmarè, mo forúkọ yín, mo fi ògo yín, mo fi yìn yín bẹ̀ yín, nítorí ẹ̀yin nìkan ṣoṣo ni alápàdúpẹ́ aláyèdúpẹ́. Ní wákàtí ọ̀wọ̀ yìí mo wá ń lọ sórí ètò ní wákàtí ọ̀wọ̀ yìí àti gbogbo ojú gbogbo ọkàn tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí. Àrídùnnú gbogbo wa Ọlọ́run Olódùmarè má ṣe jó di ìbànújẹ́. Jọ̀wọ́ atóbi jù Ọlọ́run ọ̀gá ògo, gbogbo ojú tó ti ń bá mi bọ̀, tó fi àyè wọn sílẹ̀, tó ń náwó ara wọn, tó ń náwó dátà. Ọ̀run Olódùmarè, ìbànújẹ́ ó kéré ó tóbi má ṣe jẹ́ kó wọnú ilé ẹnì kankan wọn. Ẹni tí bàtà ń ta lọ́wọ́ tó ń ta lẹ́sẹ̀ níwájú lẹ́yìn, bó ṣe lè wù kó rí Ọlọ́run Olódùmarè, ọba mi Òdùmarè, ọba mi Òṣùmàrè. Jẹ́ kí àánú rẹ àti ìrànlọ́wọ́ rẹ jẹ́ kó máa bá wa gbé, kó máa bá wa lọ. Gbogbo ohun tó lè jẹ́ eléni ní ayé alátakò ọ̀run. Atóbi jù ọba ayérayé Ọlọ́run ọ̀run. Jọ̀wọ́ gbà wá lọ́wọ́ elénìní, gbà wá lọ́wọ́ alátakò, má ṣe já bó ń ṣẹ̀rìn láyé àtọ̀run. Ogun ìdílé bàbá, ìdílé ìyá, ogun lórílẹ̀-èdè, ogun abínúkú ẹni, Ọlọ́run Olódùmarè ṣẹ́gun àṣetán pátápátá fún wa lójú ayé, ṣẹ́gun àṣetán pátápátá fún wa lójú ọ̀run, lójú ọ̀run. Pàṣẹ ńlá fún àwọn màláíkà mímọ́ rẹ̀, àwọn áńgẹ́lì ọ̀run, kọ́dá ààbò rẹ̀ bò wá. Káàánú Ọlọ́run kó máa bá wa gbé lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbàlagbà. Ǹjẹ́ mo wá dúpẹ́, mo ṣèbàrẹ̀ Ọlọ́run, mo ṣèbàrẹ̀ Òdùmarè, mo ṣèbàrẹ̀ Òṣùmàrè,
wọ́n ní bí ojú bá mọ́ ní ẹlẹ́ni á máa ní láyé, wọ́n ní bí ilẹ̀ bá ṣú ọ ní èrìwọ̀ wá sọ, wọ́n ní tí ilẹ̀ bá mọ́ ọ náà Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè ọba mi Òṣùmàrè ó máa ń tàn yọ ọjọ́ yọ síta gbangba. Tògo tàánú rẹ ojú rere rẹ jẹ́ kó máa bẹ́ni kọ̀ọ̀kan wa lọ ní wákàtí ọ̀wọ̀ yìí. Má ṣe jẹ́ ká bó ìṣẹ̀rìn, ṣàánú fún wa. Ìjẹ́ mo tún dé bí mo ṣe ń dé. Alákọ̀ọ́kọ́ ìkéde kan ni máa kọ́ mú jáde nítorí pé ọ̀la ni ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún. A gbọ́ tí bàbá wa wòlíì tó sọ̀rọ̀ jáde wípé gbogbo ẹ̀yin ọmọ Oòduà, gbogbo ẹ̀yin ọmọ kóòtù kórọ̀, gbogbo ẹ̀yin ọmọ káàrò jìrè bí wọ́n ní ká gbé kájí lọ́la, ìbá aṣọ onígbàgbọ́ ìbá aṣọ onímàle, wọ́n ní ká ka Psalm 121 ká fi bẹ Ọlọ́run pé lẹ́yìn ẹ̀ ká máa wí báyìí wípé wẹ́rẹ́ ló bá mi ṣe, ohun tí mo lérò wípé kò ní ṣeé ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe. Ìdí èyí sáàmù yìí lọ báyìí, ó ní mo gbé ojú mi sórí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa tó dá ayé òun ọ̀run wá, tó dá ọ̀run òun ayé. Ó ní òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ gbogbo ọmọ Oòduà pátá lórí ilẹ̀ kó yẹ̀ kó lórí ilẹ̀ Oòduà. Ẹni tí ń pa gbogbo ọmọ Oòduà mọ́ lápapọ̀, wọ́n ní kì í sùn bẹ́ẹ̀ ni kì í tòǹgbé, bẹ́ẹ̀ ni kì í sùn kì í tòǹgbé. Olúwa lolùpamọ́ rẹ̀, Olúwa lolùpamọ́ àwọn ọmọ Oòduà nílé lóko àti lóbìnrin àti ní ọkùnrin. Olúwa ní òjìji rẹ̀ ní ọwọ́ ọ̀tún rẹ̀, oòrùn kì yóò pa ọ́ ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru. Olúwa yóò pa gbogbo ọmọ Oòduà mọ́ ní àpapọ̀ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́. Olúwa yóò pa gbogbo ọkàn ẹ̀yin ọmọ Oòduà lọ́kùnrin àti lóbìnrin àti ní ọmọdé ní àgbàlagbà, ọmọ káàárọ̀ oòjíire lórílẹ̀-èdè Yorùbá. Ọlọ́run yóò pa wá mọ́ ní àpapọ̀. Olúwa yóò pa wá mọ́ kúrò nínú ibi gbogbo, yóò pa ọkàn wa mọ́ kúrò. Olúwa yóò pa àlọ àti àbọ̀ gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Yorùbá mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé. Ìdí èyí Sáàm tí bàbá yẹn ní pé káka jáde ní ọ̀la nìyẹn, ó ní kí gbogbo akátúyẹyẹ kátúyàyà. Psalm 121 ká fi bẹ Ọlọ́run ọ̀gá ògo pé gbogbo rògbòdìyàn, gbogbo nǹkan tó lè kó fẹ́ wáyé, ó ní Ọlọ́run Olódùmarè yóò pa á mọ́, kò sì ní jẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ̀. Àánú Ọlọ́run tó kún ṣọ́ṣọ́, ojú rere Ọlọ́run tó kún ṣọ́ṣọ́ tó yè kooro yóò máa bá gbogbo ọmọ ilẹ̀ Oòduà pẹ̀lú gbogbo ọmọ adúláwọ̀ tó bá ròore tí ò lọ gbalẹ̀ onílẹ̀
tó sọ pé òun fẹ́ gba orí olóore lọ́wọ́ ẹni. Imeda, thank you very much. Moria Margaret, thank you very much. Baálẹ̀ Rafiu Sùmọ́là kí ti gbé lọ́hùn ṣó gbére wí. Ìdí èyí ẹ má ṣe ṣe ìrẹ̀wẹ̀sì, ẹ má ṣe ṣe iyèméjì lọ́la, nítorí wọ́n ní àdúrà ló ń gbà, wọ́n ní agbára kan kì í gbà. Àwọn Yorùbá wá wí báyìí, wọ́n ní bí rírú ẹbọ ní gbé ní àìrúbọ ní pààyàn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Oòduà ní àpapọ̀ ní ọ̀la, ẹ má ṣe gbàgbé lórí àdúrà tí bàbá yìí ní pé ká ké pe Ọlọ́run lórí Psalm 121 pé ká fi bẹ Ọlọ́run. Bàbá yìí wá wí bẹ́ẹ̀, wòlíì yìí wí báyìí pé ó ní lẹ́yìn tá a bá ṣe nǹkan yìí tó ní ká wá mú orin yìí sẹ́nu ká wí pé wẹ́rẹ́ ló bá mi ṣe, wẹ́rẹ́ ló bá wa ṣe ohun tí a rò pé kò ṣeé ṣe, wẹ́rẹ́ ló bá wa 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 ṣe ohun tí a rò pé kò ṣeé ṣe, wẹ́rẹ́ ló bá wa ṣe. Bàbá yìí ní pé ká fi orin yẹn sẹ́nu. Bí Ọlọ́run ọba dáyé adọ́run, ọba tó dá ilẹ̀ òun ọ̀run, ọba tó mọ ayé, ọba tó rí gbogbo ojú láyé tójú kan ò lè rí, ọba tí kìí kú, tí kìí sùn, tí kìí tó ìgbé, tí kìí jẹ, tí kìí mu, ọba tí gbogbo àwọn áńgẹ́lì mímọ́, àwọn màláíkà mímọ́ ní òde ọ̀run tó ń tẹríba síwájú ha ẹ̀, tó ń ké mímọ́ mímọ́, tó ń sọ pé subhanallahi walhamdulillahi wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi aliyyil azim. Tajudeen, thank you very much. Ìdí èyí, ọba tí gbogbo màláíkà, àwọn áńgẹ́lì mímọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ wá ní ẹ̀, ìfún àwọn ànìjọ̀nú mùmìnì, àwọn ànìjọ̀nú onígbàgbọ́, gbogbo wọn ló ń tẹríba sí ìhà Ọlọ́run, tó ń kí Ọlọ́run, tó ń yin Ọlọ́run lógo. Ìdí èyí wọ́n ní ká kọrin, wọ́n ní akọrin ọpẹ́ ká kọrin sí ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè, ọba mi Òdùmarè, ọba mi Òṣùmàrè, alálẹ̀ nínú ayé, alálẹ̀ nínú ọ̀run, ọba tó ń rí gbogbo ohun tẹ́nìkan ò rí, ọba tó ń gba tálákà lọ́wọ́ alágbára nítorí ìkángun ìbọn wọn, ọ̀bẹ wọn, àdá wọn, ọ̀kọ̀ wọn, ọfà wọn, òun náà gbójúlé láti wá gba ilẹ̀ Oòduà. Ṣùgbọ́n mo Oòduà ò lọ sórí ilẹ̀ wọn. Ìdí èyí amalgamation tí a jọ ṣe láti 1814 ó ti díù láti yẹ 2014 àbí láti 2014. Nítorí gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wípé ọ̀kan ṣo ni wá, ẹ ń pariwo lọ́tún wọ́n Nàìjíríà. Mo ní ìbéèrè ńlá kan fún gbogbo yín. Ní ọjọ́ tí a ti jọ jẹ́ wọ́n Nàìjíríà, ìlọsíwájú wo ni Nàìjíríà ní o? Ilé-iṣẹ́ mélòó? Kí ni nǹkan tí ẹ lè dá ṣe? Gbogbo kọ́ńpìn tó pọ̀ jù ní Nàìjíríà ń sin àwọn Indian lónìí pẹ̀lú àwọn China. Láti odidi 100 ọdún ó lé méjì ó lé mẹ́rin báyìí. Nítorí October tó ń bọ̀ yìí ló máa pé 100 ọdún àti mẹ́rin. Morie Sarah, thank you very much. Ìdí èyí, October tó ń bọ̀ yìí, October 1st yìí ló máa pé 100 ọdún àti mẹ́rin. Àbí 100 ọdún àti méjì. Láti 1960
to 2022 la máa pé 60 ọdún àti méjì. Ìjẹ́ nínú 60 ọdún àti méjì yìí kí ni ohun tí ẹ lè tọ́ka sí pé ẹ̀yin ọmọ Oòduà tàbí ẹ̀yin Nàìjíríà lápapọ̀ pé ẹ dá ṣe? Mo rí lẹ́ẹ̀kan ìwọ tó náwó lẹ́ẹ̀kan ní àkọ́kọ́ ńgbà tí mo bẹ̀rẹ̀ program yìí tó lọ sórí program yìí tó lọ flash yẹ. Ilé ayé ẹ̀ máa bàjẹ́ ni. Wọ́n ní àṣẹwọ́ lọ́wọ́ òun là ṣẹ́wọ́ lọ́wọ́ àṣẹ́sẹ̀lẹ́sẹ̀ òun là ṣẹ́sẹ̀lẹ́sẹ̀ ìjókòó là bọ́gbà. Ibi tí ọ̀pẹ bá wọ́ sí ibẹ̀ ló ń jẹ́ra sí. Àṣẹ mọ́nàmọ́ná ní bẹ́lẹ́nu ọ̀ká àṣẹ gàdọ̀gbọ̀ ní bẹ́lẹ́nu lákọ̀ṣẹ́. Bí mo ṣe wílẹ̀ ni ó dàṣẹ ó dọ̀ràn fún ẹ. O ò ní fọwọ́ rẹ̀ gbé nǹkan rẹ̀ ṣe mọ́ gbogbo tó bá fọwọ́ rẹ̀ kójú ẹnikẹ́ni tó bá rán iṣẹ́ láti bá flag program mi torí mi ò lọ sórí program yẹn. Bó o ṣe kọ́ flag ẹ̀ lákọ̀ọ́kọ́ láti já wálẹ̀ o ò ní ṣoríire mọ́ tiẹ̀ ti débẹ̀. Olóògùn ò ní lè gbà ẹ́ lẹ̀ wòlíì kan ò ní gbà ẹ́ lẹ̀ àfi tí n bá ṣe bí sí ẹ lókù. Nítorí olórí burúkú ẹ̀yin èèyàn tó rán sórí íńtánẹ́ẹ̀tì ẹ wá ń ṣorí burúkú. Gbogbo ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá fi lè jẹ́ ọmọ Oòduà owó tó gbà á di jálajàla mọ́ ẹ lọ́wọ́ ni. Ṣùgbọ́n tó bá jẹ́ elédèkéde nínú ayé yìí lọ ṣe tàbí nínú ràn mí bó ṣe máa bá kú gbogbo ọwọ́ tó fi tẹ kọ̀ǹpútà lé nìyẹn tàbí fóònù láti flag mi ìpọ́njú ló máa gbé bọ̀. Aṣọ lébè kan kì í ká lébè. Ìdí èyí nínú ọ̀rọ̀ tí mo ń bá lọ mo wá fẹ́ lọ sórí ọ̀rọ̀ bàbá wa Professor Akintoye pẹ̀lú bàbá wa Professor Adeniran àti Sunday Adéyẹmọ Òòṣà Ìgbòho ọmọ Aládìkún àti bàbá wa àbí àti ìyá wa Onítìrí olórí ṣifẹ́mke o ká sì máa wò ó Kúdí ọmọ Abíọ́lá. Ẹ̀yin ọmọ Oòduà ní àpapọ̀ ní tilé ní oko níwájú àti lẹ́yìn ẹ jọ̀ọ́ gbogbo wa ẹ jẹ́ ká kún fún àdúrà fún gbogbo àwọn èèyàn yìí láwọn aṣíwájú wa yìí. Nítorí bàálù tó bá ti gbéra kò lè padà láǹsí ibi tó ti gbéra mọ́. Àfi ká kún fún àdúrà. Ilẹ̀ lérí oko nínú oko Nàìjíríà tí a wà tí ò jẹ́ kí ọmọ Oòduà tí ò jẹ́ kẹ́yìn ọmọ ládéládé tí ò fi jẹ́ kó recognize yín ní gbogbo àgbáńlá ayé nítorí pé a ti kó ẹrú mẹ́rò. A ti kó àwọn ọmọ onínàkúnà àwọn ọmọ oníjìbìtì àwọn tí ò ní ìtẹ̀síwájú wájú àfikún pààyàn kọ́ bà nǹkan jẹ́ kọ́ ẹ̀ńvẹ́sì owó kọ́ destroy gbogbo nǹkan tó yẹ pé kọ́ ṣe àwọn tí ò kẹ̀mí èèyàn kún nǹkan kan kí orí ẹlẹ́dàá adáyá dọ́run Olódùmarè ọba ní Odùmarè atóbi jù tí kì í sùn tí kì í tó ń gbé tí kì í jẹ tí kì í mu Ọlọ́run tó kàǹkà Ọlọ́run tó bu ayé Ọlọ́run tó gbọgbọ́n Ọlọ́run tó gbẹ̀sọ̀ ọ̀kan ṣoṣo tí ò sẹ́ni tá a lè fi wé tí omi òkun kẹ́ mímọ́ tó ń sọ pé la ilaha illallah Allahu akbar pé kò sí nǹkan kan àfiwọ́ Ọlọ́run tó ga jù. Ọlọ́run tó lẹ̀mí tó dá ẹ̀mí sí gbogbo ayé. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá wa kún fún àdúrà fún bàbá Professor Banji Akintoye pẹ̀lú bàbá Professor Adeniran àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho àti màmá Modúpẹ́ Ọlá olórí Chief MKO Abíọ́lá Kásìmáwò bàbá àti gbogbo ẹ̀yin ẹ̀mẹ̀wà àti gbogbo àwa tá ń pò kí tá ń pògo lẹ́wà
ẹ bá wa kún fún àdúrà pé ikú kì í pẹ̀tà lójú ran, pé gbogbo àwọn ẹni yìí, gbogbo ọmọ tí lèbè bá kó lọ sóde gbogbo wọn ló máa padà, káwọn bàbá yìí kàn lè gbé wa dé ilé òmìnira. Mo ní ìgbàgbọ́ pé ní ọjọ́ kọjọ́ tá a bá ti declare nation wa, Yorùbá nation, ọjọ́ yẹn tí ìlú kan tó bá ti lè recommend wa, tó bá ti lè recognize wa, tí ìlú méjì tí ẹnìkan bá gbéra láti inú ìlú ẹ̀ tó bá attack wa, alẹ́ tó láti retaliate padà, alẹ́ tó láti bónítọ̀ ń jà padà. Ìdí èyí àwọn tó ń kó wa jẹ yìí, òun ní ká ẹ bá kún fún àdúrà fún. Mo dẹ̀ sọ ní program tí mo ṣe kọjá, mo sọ pé àwọn bàbá àgbà tí ò bá bínú náà lọ́mọ ẹ̀ ń pọ̀. Kí bàbá Professor Banji bàbá Professor Banji pẹ̀lú bàbá wa Adéníran àti màmá wa Onítìrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ṣe Sunday Adéyẹmọ, mo ní ẹ nídìí láti pé Ààrẹ Gani Adams, ẹ nídìí láti pé gbogbo ọmọ Oòduà, àwọn èèyàn tó ń lọ wájú nítorí pé mo ń sọ pé lọ́jọ́ tá a ti ń lọ ṣe rálì káàkiri, ẹ lè kọ sínú ìwé ìtàn pé ọmọ OPC ló attack ẹ̀yin ọmọ Oòduà rí. Thank you Adéyínká Ọmọbọ́láńlé. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi share, ẹ máa bá mi love ẹ. Ẹ lè sọ wípé bóyá fashion tí Dr. Òṣìbọ̀tẹ̀ tó jẹ́ pé òun ni leader wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kò sí kankan nínú wa tó lè tọ́ka tàbí tó rí àkọọ́lẹ̀ wọn pé ọmọ OPC ló àtáàkì àwọn ọmọ Oòduà pé kọ́ má ṣe rálì níbì kan. Ìdí èyí wọ́n ní àkìtàn tí ò bá gbẹ̀gbin kì í kún. Bàbá wa Bánjí Akíntóyè àti bàbá Professor Adéníran, tẹ̀yin ò bá lè ṣe, mo fi àkókò yìí mo fi bẹ̀ màmá wa. Mo dúpẹ́ Onítìrí, ẹ pè Chief Gani Adams, ẹ pè Dr. Òṣìbọ̀tẹ̀, ẹ pè àwọn Àgbẹ̀kọ̀yà àti gbogbo àwọn tẹ́ ẹ bá mọ̀ pé ó jẹ́ àwọn àgbàlagbà consultation. A ní ìdí ẹ̀ nítorí pé a máa declare Oòduà nation, a máa declare orí Yorùbá nation. Ọjọ́ tá a bá ti declare ọjọ́ yẹn láti dúró lórí ẹsẹ̀ wa. Mo wá bẹ̀ yín àgbàlagbà, gbogbo yín kẹ́ ẹ jèbù rẹ̀, ẹ wọlé bàbá wọ bàtálọ̀ bàtàgbò, ẹ wọlé bàbá wọ Oòduà, ẹ wọlé Ọ̀rànmíyàn, ẹ wọlé gbogbo orí adé, ẹ wọlé gbogbo òrìṣà tó wà nílẹ̀ Nàìjíríà, nílẹ̀ Yorùbá, ẹ wo orí, ẹ wọlé gbogbo àwọn mùmìnì, ẹ wọlé gbogbo onígbàgbọ́, ẹ jèbùrẹ́, ẹ jẹ́ kí Ààrẹ Gani Adams pẹ̀lú àwọn ẹmẹ̀wẹ̀ kí gbogbo wa kájọ wà tàláàt àti Prince Òṣìbọ̀tẹ̀ láwọn fashion àti gbogbo ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà àti gbogbo ẹgbẹ́ tó kù. Lóòótọ́ gbogbo wa láti rẹ́dì nítorí pé Ààrẹ Gani Adams ti sọ wípé majority carry the vote, pé bí tí ọmọ Yorùbá rẹ́dì láti lọ ọbẹ̀ lòun náà lọ nítorí òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ jẹ́ ká fi pé mi mo lè ṣe, ìwọ ló lè ṣe, ẹ jẹ́ á fi sílẹ̀. Ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan.
ó ní ìdí ọwọ́ kì í ṣẹ́ ní declare nation wa tán ká tún wá di ọ̀tá ara wa. Ní ìdàkejì oríṣiríṣi àwọn mẹ́díà ló wá sórí interview láti oríṣiríṣi àwọn èèyàn. Exactly bàbá wa Hussein ní interview tán ṣe gbẹ̀yìn kó tó di pé bàbá wa Adéníran sọ̀rọ̀. Ohun tó jẹ́ kí program yẹn kí oríṣiríṣi àwọn èèyàn pọ̀ lórí ẹ̀. Abídèmí Àmìnà Fọlárin, thank you. Adéyínká Ọmọbọ́láńlé, thank you very much. Ẹ máa bá mi like program yẹn, máa bá mi share, máa bá mi love ẹ. Ìdí èyí bàbá wa Hussein ẹni bàbá wa Bánjí Akíntóyè ń bọ̀. Àwọn èèyàn rọ́bìbà wọ́n ń dúró de bàbá wa Akíntóyè. Ó wá ṣe mí ní kàyéfì nítorí pé àwọn nǹkan kan tẹ́ ẹ ṣe ń jọ yẹn ó kù díẹ̀ káàtó àgbàlagbà kì í ṣe bẹ́ẹ̀. Bí ọ̀gẹ̀nìtìn tàbí ọ̀gẹ̀yì tó bá tiẹ̀ wà lára bàbá, ó ní adìyẹ kì í yé tán nínú. Kò ní jẹ́ pé lórí íńtánẹ́ẹ̀tì ilẹ̀ bá ti sọ yẹn. Àti wípé gbogbo béèrè tó ń béèrè lọ́wọ́ yín jọ yẹn lẹ́yìn sọ̀tún tẹ́ ń yí sósì. Alákọ̀ọ́kọ́ ni pé lórí íńtávíù kan tó ń ṣe fún bàbá wa Ojúlóge, mo rí Fẹ́mi Ògúnbùkọ́lá, thank you very much. Lórí íńtávíù tó ń ṣe fún bàbá Ojúlóge, ohun tí bàbá ń sọ lọ́jọ́ yẹn ọ̀rọ̀ lórí iṣẹ́ àgbẹ̀ lórí fámà, òun làwọn bàbá ń wí ṣé àti ìkó lábẹ́ Nàìjíríà abẹ́ lè lọ dá nǹkan kan ṣe pẹ̀lú àwọn gómìnà tó wà lórí ìjọba kẹ́ni ẹ̀fẹ́ lọ dáṣẹ́ kan sílẹ̀ ọjọ́ kan làwọn bòròró máa lé gbogbo yín dànù nínú oko. Ṣé ìwọ abẹ́yìn àbí èmi tí gbogbo wa tá a fojú rí táwọn tẹ́rọ́rìsì yìí tọ́nà àwọn fẹ́ lọ ìfẹ́dì Àbújá láti lọ gbé Buhari, ìyẹn mí pé Buhari kọ́ ló wà ń bẹ̀. Ṣé Nàìjíríà mi ò jẹ́ Nàìjíríà mi mọ́? Ó jẹ́ ìtìjú ńlá fún gbogbo òdì owó. Àfi kí Yorùbá yà tètè kó lára ìlú yìí. Kí Nàìjíríà tó bá fẹ́ di Somalia lọ́la kó tètè gbá kó di Somalia. Ṣerú ìlú yẹn lẹ́yìn ò mọ̀ pé síkírítì àwọn èèyàn yẹn ọmọ Yorùbá òun ló kọ́kọ́ ṣe pàtàkì. Ẹ má wá sórí íńtánẹ́ẹ̀tì kẹ́ máa tọ àwọn èèyàn mọ́ o. Ẹ fẹ́ lọ dáṣẹ́ àgbẹ̀ sílẹ̀. Èèyàn mélòó lẹ fẹ́ fi ṣọ́ wọn? Ta ló fún yín ní láńsẹ̀sì mọ́ tẹ́ fẹ́ fi protect ara yín? A ti rí ní Abẹ́òkúta, a ti rí ní Alábàràgbó, níbi táwọn ará òkè ọya máa bá àwa Yorùbá jà, tàbí nínú Ẹ̀gbádò wa, ní gbogbo iye wa. A ti rí nínú ẹ̀. Dépò bí Yorùbá kan bá wọn jà, tó bá wọn bòròró tàbí àwọn ará òkè ọya jà, tàbí àwọn Haúsá, àwọn àmì àtún máa nà wọ́n. Àwọn ń kárí AK-47 bó dẹ̀ jẹ́ 45 ní bó dẹ̀ jẹ́ 49 tó ń gbé káàkiri, àwọn pààyàn. Ẹnì kọ́kọ́ kò dì wọ́n lọ́wọ́ mú
ńgbà tí ọ̀gá wọn dẹ̀ sọ lọ́jọ́ yẹn lọ́hùn ẹnikẹ́ni nínú èèyàn kéèyàn tán bá rí AK-45 tó bá gbé ìbọn oníṣútà side ni èèyàn mélòó lẹ́gbọ́ pọ́npa nínú àwọn èèyàn wọn bọ́n bá ká ọ̀bẹ mọ́mọ́ Yorùbá lára ó di apààyàn. Ó di rọ́bìrì ìfún ìgbàdí bọ́lọ́pàá bá rí lára ẹ̀ á máa bèrè pé ṣé wo ló ń ṣe. ìdí èyí ṣé a lè máa tún tanra wa ká máa pera wa ní dìsẹ́mù ìlú kan náà ní Nàìjíríà kan náà. Ẹ̀yin èèyàn ẹ̀yin bàbá yìí bàbá ojúlóge bàbá Hussein ẹ̀yẹ́ máa play politics lórí ibi yìí mọ́. A sì kọ́kọ́ ní ìdíhun tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ gbọ́nàngó. Nítorí pé ìwọ olóṣèlú tá ń gbé wọnú Nàìjíríà tó fi ba ìlú Nàìjíríà jẹ́ ẹ má tún já gbé ọ̀rọ̀ olóṣèlú torí kò sí nǹkan tó ń jẹ́ politics irọ́ ló wà ńbẹ̀ gbogbo ẹ̀ lórí irọ́. Mo fẹ́ kọ́lé fún ẹ lórí irọ́ kílẹ̀ tó fẹ́ fi campaign show mi lẹ́fẹ́ tó fẹ́ ṣe ni omi tẹ́ ẹ ti ń pariwo ẹ̀ láti ọjọ́ wo ni káti ẹ̀ sọ pé gbogbo ẹ̀ bí ò bá ṣojú wa ojú wa l'Ọbásanjọ́ ṣe gbéjọba lẹ̀ bí gbogbo ẹ̀ ò ṣojú wa ojú wa ní Ṣàgárí ṣe gbàjọ ló ṣe di pírẹsidẹ́ǹtì ojú wa làwọn bàkó pẹ̀lú kọ̀ọ̀kan tó fẹ́ overthrow gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ojú wa ló ṣe. Ojú wa náà ló dẹ̀ ṣe nígbà tí ẹni tó wà lórí ìjọba ń sìn bàbá tí ò mọyàn Ọlọ́run tí ò mọyàn oore àwọn èèyàn ń di kúùpọ̀ ń pààyàn Ọlọ́run dẹ̀mí bàbá yìí sí bàbá yìí wá jẹ́ kí rẹ̀ sí bàjẹ́ látòrí 8,000 to 11,000 to 28,000 nígbà títí yín. Ẹ̀dẹ̀ mú sí bí ẹ bá gbogbo ẹ̀ jẹ́ ẹ wá ń fìyà jẹ àwọn mẹ̀kúnnù gbogbo ẹni tí ò rí jẹ ẹ ń fìyà jẹ wọ́n. Ìdí èyí olóṣèlú tẹ́ yin bàbá ojúlóge pẹ̀lú bàbá Hussein tàbí ẹnikẹ́ni lẹ́yìn bàbá àgbàlagbà tẹ́ ẹ ti ń lò láyé jọ́sí ẹ má gbé wọnú ọ̀rọ̀ Yorùbá nation lélẹ́yìí eléyìí kì í ṣe pé wà ní nǹkan àjùmọ̀ṣe gbogbo wa ni ò bá jẹ́ Ọ̀yọ́ ò bá jẹ́ Ìlọrin ò bá jẹ́ ìlú Ègùn ò bá jẹ́ Àwórì ò bá jẹ́ Ìjẹ̀bú ò bá jẹ́ Ẹ̀gbádò ò bá jẹ́ àwọn Ọ̀họ̀rí ò bá jẹ́ Kábà ò bá jẹ́ Ìgbìrà ò bá jẹ́ àwọn ará Àgbọ́kọ̀dá tó ń jẹ́ àwọn èèyàn wa nínú Oǹdó tàbí nínú Delta. Àparò kò ga jù kán lọ gbogbo ohun tí gbogbo ajọ ń ṣe yẹn ni kò gba sísì lọ́wọ́ anybody. À ń volunteer la fi ń ṣe ànáwó wa gbogbo instrument ara àkókò wa ẹnì kọ̀ọ̀kan tí gbogbo àwọn èèyàn fi ń ra data láti máa wò wá tàbí láti máa polongo ohun tí Nàìjíríà tó ti mú tó ti dìbò lù yín nínú ilé tán lè jẹ́ ká ẹ ṣe òun ni gbogbo àwọn mẹ́díà yìí là ń ṣe yìí o. Even àwọn ará Nàìjíríà ò tẹ̀ lísìn sí rédíò mọ́ bí ó ṣe pé àwọn pìrìsẹ́ńtà wa sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ alùjára bí ajere yìí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ ní kọ́kọ́ tẹ́ ẹ tún fẹ́ gbé òṣèlú láti tún máa parọ́ tán àwọn ọmọ Yorùbá gẹ́gẹ́ bí àwọn olóṣèlú ṣe máa kọ́lé fún ẹ àárá mọ́tò tábà ti dé lọ́la irú ẹ̀ náà ní gómìnà Dàpọ̀ Abíọ́dún irú ẹ̀ ló ṣe lógùn state tí ó ṣe kankan o kò ṣe nǹkankan sí Adó Ọ̀tà local government o kò ṣe nǹkankan sí gbogbo ohun tó jẹ́ Ìpókíà ṣèbí ọdún tó ń tán lọ́dún eégún ó máa tó tán ó máa tó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ èèyàn kan wà rẹ̀ la gbé katapila kámẹ́lá da yẹ̀pẹ̀ pupa sọ̀nà ọ̀lú títí wá
bó tẹ̀ tíwájú ọ̀nà tèlé ló gbé lọ bó rẹ̀ jọ́nà lòsádà ńlá àmẹ́ bá wa ibẹ̀ o. ṣé afọ́rílẹ̀kọ̀ àwọn èèyàn yìí àwọn ẹ̀gbádùn wà ń bẹ̀ ní gbogbo àwọn iye wa ohun tó bẹ̀rẹ̀ láti Ìlàró lọ sí Tata Àjòhùn Ìgbọ́n Aládé Ìgbógílà Ayétòrò Ìmáṣàyí tó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ìjọ̀gá Orílẹ̀ Ìléwó Ìmẹ̀kọ tó fi lọ dé Tata Àjòhùn tó wá kó tó láti bẹ̀ tó fi dé Ìlàró Ìdọ̀fà. ṣé ọ̀nà ọ̀dọ̀gọ̀ la fẹ́ sọ ni láti Ìlàró dé Ìdọ̀gọ̀ tó wá yọ sí Owódé àbí láti Adó láti Owódé tó jáde kó ń bẹ̀ tó fi lọ dé ìlú ńlá ìlú ìṣẹ̀ǹbáyé Adó Odò àbọ̀nà Kétu Adìyẹ Ọ̀wẹ̀ la fẹ́ sọ pé ẹ bá wa ṣe tá a bá yọwọ́ wípé ìwọ̀nba dẹ́bìtì vice president Ọ̀ṣínbàjò tó wá sí ọ̀nà Gbẹ̀sà látòrí ìwọ̀nba Lòsádà dé Gbẹ̀sà nítorí pé àìmọye company ló wà níbẹ̀ náà gbé sílẹ̀ fún àwọn Chinese kan ṣe kí ni ọ̀nà Lòsádà tó jẹ́ pé express ńlá ti bá dé oríṣiríṣi nǹkan kù tó wá láti Badagry kí náà ṣe sí ẹ lọ láti abẹ́ bíríìjì Ọ̀tà kẹ lọ débẹ̀ yẹn ẹ máa gbọ́ irọ́ táwọn olóṣèlú ń pa ìdí èyí ẹ̀yin bàbá wa Ojúlóge mo fi àkókò yìí rọ̀ yín pẹ̀lú bàbá Hussein ẹ má wá sórí ibi ìmọ̀ ẹ má tan ọmọ Oòduà pé ṣé àgbẹ̀ kan lẹ fẹ́ lọ ṣe ìlú ò tí ì dúró security ò dúró ẹ wá ń pariwo pé ẹ fẹ́ lọ ṣe iṣẹ́ àgbẹ̀ ṣé ẹ tún lè má tàn wá gbogbo ọmọ Oòduà gbogbo wọn rẹ́dì pé àwọn fẹ́ kú ò lára ilẹ̀ Yorùbá kí ni ohun tó jẹ́ ohun tó ṣe pàtàkì tó ṣe kókó security òun ni àkọ́kọ́ security ilẹ̀ Oòduà láti lè protect gbogbo àwọn ọmọ wa àwọn ìyàwó àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa ìyẹn ló ṣe pàtàkì gbogbo èyí tẹ́ wá ń sọ ẹ lórí kíní kan àkáǹtì tá a gbé sílẹ̀ central àkáǹtì a máa lọ dájà àgbẹ̀lẹ̀ ẹni rọrẹ́ ta ló rán yín àárọ̀ yín nìyẹn o security ló kọ́ ṣe kókó ọjọ́ tó bá ẹ̀yin èèyàn ẹ láti ẹ bá àwọn bàbá yìí sọ̀rọ̀ ẹ sáré bàbá Hussein ẹ máa lo òṣèlú ń bí ẹ má tán ọmọ Oòduà mọ́ bàbá Hussein ẹ ń tàn wá àkáǹtì tí ẹ gbé sílẹ̀ ẹ mọ̀ pé ẹ ṣe àṣìṣe tó pọ̀ lórí àwọn àkáǹtì yìí ṣùgbọ́n ẹ ti correct ẹ̀ ṣùgbọ́n láti máa ní àtakò lórí òmìnira 2022 òmìnira Yorùbá ìdí èyí tẹ́ bá lọ dúró lórí pé àkáǹtì tẹ́ ti gbé sílẹ̀ lọ́jọ́ ìtọ́ gbogbo owó tó wà ní owó $10,000 ẹ̀dẹ̀ dákẹ́ even ní gbogbo àwọn tá a wà lókè òkun kó jẹ́ $5 or £5 là ń fi sórí àkáǹtì yẹn lóṣooṣù ó ní ibi tó yẹ pé kó ti dé ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ ti ṣe blunder ẹ ti ṣe ohun àṣìṣe tó pọ̀ kàkàká ẹ bọ́ sórí fóònù tàbí orí íńtánẹ́ẹ̀tì yìí ká ẹ tún bá gbé àṣìṣe àmọ̀pọ̀ orí báyìí kí gbogbo ayédègbà ẹ tún wá ń lo òṣèlú ẹyẹ wá lo òṣèlú ń bímọ and then ìkórira ìdìtẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwọ̀ ọ̀tẹ̀ èmi ni mo wà ń bẹ̀ kí n ṣá lè wà relevant gbogbo nǹkan yìí kò jẹ́ kí nǹkan dáadáa kó ṣẹlẹ̀ ẹ̀yin bàbá yìí mo bẹ̀ yín torí ẹ̀yin ni bàbá wa mi ò tó yín sọ̀rọ̀ sí nítorí pé ẹ̀ ṣe nǹkan tí mo lè bú yín ẹ̀ dẹ̀ ṣe nǹkan tí mo lè sọ̀rọ̀ sí ṣùgbọ́n mo pè yín sí àpèjúwe òmìnira àkáǹtì ẹ lọ wò ó tí màmá Modúpẹ́ Onítìrí ẹ lọ wo ohun bó ṣe ṣe gbogbo ẹni tó sẹ́ndì owó síbẹ̀ lẹ́ máa bẹ̀rẹ̀ sí ní lórúkọ wọn látọrí $50 lórí £50 lórí £100 lórí £150 lórí £200 lórí £250 lọ bẹ́ẹ̀ orúkọ ẹnì kọ̀ọ̀kan wà ń bẹ̀. ṣé àwa declare tó ń sìn
iṣẹ́ àgbẹ̀lẹ̀ náà fẹ́ lọ ṣe ní lọ kó gbogbo yín nínú oko ní lọ yìnbọn pa wọ́n lẹ́ẹ̀kan ṣo. wọ́n dẹ̀ ní kámárà ẹ̀jẹ̀ wọn ní bí pé kálábóyún kó lọ sí ọsibítù kọ́ ni kí yẹn kó máa jó òwe fún gbogbo yín. ẹ̀yin bàbá yìí á fi ẹ̀kan bẹ̀yìn gbogbo ohun tẹ́ ẹ bá ti ṣe tó jẹ́ àṣìṣe ò kọ́gbọ́n ìdààmú lẹ́yìn náà ń dààmú ẹ̀ ń ṣe wàhálà torí pé ẹnì kankan ò fún yín lówó ṣùgbọ́n ẹ bá tètè tẹ́ bá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tẹ́ sọ pé ẹ̀yin èèyàn mi àṣìṣe kékeré tó wà mẹ́ àti rectify ẹ̀ àgbà ọ̀kọ́gbọ́n even kọ̀ǹpútà náà ń ṣe mistake nítorí pé wọ́n tó ń ṣe nǹkan bẹ̀ èrò ọkàn ẹ̀ lè gbéra láti ibìkan lọ sí ibìkan kò sí èèyàn kan tí ò lè ṣe mistake àfi ọba tó dá ayé tó dọ̀run tó dá ilẹ̀ nìkan ni kì í ṣe àṣìṣe òun láṣẹ ń pè ní alápàdúpẹ́ aláyìndúpẹ́ bó bá yẹ wà dúpẹ́ tó bá pẹ́ àwọn èèyàn tó ní àmàdúpẹ́ o ọlọ́run bá ti bá wa fi kú gbòó láṣìírí o tó bá tó wà ọ ní àmàdúpẹ́ o ọlọ́run bó tiẹ̀ ṣì wà láyé wà láàyè òun láṣẹ ń pè ní alápàdúpẹ́ aláyìndúpẹ́. ìdí èyí mo wá mú ọ̀rọ̀ yìí jáde wá fún gbogbo wa kẹ́yìn bàbá ẹnikẹ́ni àtobìnrin àtọkùnrin lọ́ọ̀yà ni adájọ́ ni oníṣòwò ni tí wọ́n bá jẹ́ pé politics ilẹ̀ tó yára play bí tàbáwọn olóṣèlú ló ń lò yín wá sí orí ọ̀rọ̀ Oòduà eléyìí kọjá ìmọ̀ gbogbo anybody Oòduà nation Yorùbá nation ó ju gbogbo àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà lọ ó ju gbogbo wa lọ nítorí pé orí ìrun wa la ń sọ̀rọ̀ lé lórí. ìdí èyí kélé kó jẹ́ àmọ̀ràn ni mo gbà yín ní àmọ̀ràn ni mi ò bú yín. gbogbo ẹ̀yin onígbàgbọ́ lọ́la àti sọ gbogbo ẹ̀yin onímọ̀lẹ́ lọ́la ẹ jáde ní on the one oníká gba àdúrà sọlọ́run psalm 121 oníká fi gba àdúrà oníká ká wá sọ pé wẹ́rẹ́ ká kọrin yẹn pé wẹ́rẹ́ ló bá wa ṣe ọní àdúrà yẹn ajá ilẹ̀ ajá òkè adé ń gbọ́ nínú ọ̀rọ̀ tẹ́nìkan sọ wọ́n ní kí gómìnà wa eléyìí kò ní jẹ́ lórí gómìnà Lagos State nìkan ìlú Èkó nìkan kọ́ ìlú Èkó ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Àwórì ilẹ̀ Ìjẹ̀bú ilẹ̀ Ògùn ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá general kò ní bàjẹ́ nítorí wọ́n ní security alert pé gómìnà Sanwó-Olú wọ́n ní wọ́n fẹ́ àtáàkì Lagos State ẹ jọ̀wọ́ ẹ má kọtí ikú sí ẹ̀mí ẹyọ kọ́ṣó ẹ̀mí ọmọ Oòduà kọ́ṣó tàbí èèyàn tá a bí ó wà important sí wa ju gba màlúù lọ. Ọlọ́run ò ní jẹ́ ká rí ogun àkọlùkọgbà Ọlọ́run ò ní jẹ́ kí àwọn afẹ̀jẹ̀ ènìyàn palẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kó rìn kọ̀kọ̀ sí láàrin Èkó nítorí a ń rí wípé wọ́n fi tírélà kó wọn wá wọ́n fi bọ́ọ̀sì kó wọn wá wọ́n ṣe ṣíra wọ́n wọlé sílẹ̀ wọ́n ṣe ṣíra gómìnà ìlú Èkó òde wí nǹkankan à ń bọ̀dé òṣè báyìí tẹ́lẹ̀ rí ṣé nítorí ìbò tí bàbá Bọ́lá Tinubu fẹ́ gbà yìí. gómìnà Sanwó-Olú rántí wípé ó kù sàtà fún ẹ láti dìbò káàtì ẹ̀bìlẹ̀ tí ìyẹn ò tẹ̀ ẹ̀kọ́ wa náà yẹta bá ti declare nation wa kí gbogbo yẹn ẹ má tẹ̀lé wa kẹ́ má di tẹ̀lé wa. ìdí èyí kì í wá ṣe ọ̀rọ̀ gómìnà Sanwó-Olú nìkan ọ̀rọ̀ yìí bá gómìnà Dàpọ̀ Abíọ́dún Ọ̀tá Àwórì gómìnà Dàpọ̀ Abíọ́dún Ọ̀tá Àwórì òun pẹ̀lú dẹ́bìtì ẹ̀ ìyá kan tiẹ̀ ìyá yẹn ará Ọ̀tà ọmọ Ọ̀tà kí lè ṣe sọ́tà àbí mélòó ní ìlú Ọ̀tà náà
kì í ṣe gbogbo àwọn ìgbèríko tó yọ̀tà pọ̀ nílùú. àbí ńgbà tí ìtẹ̀lé ọ̀nà tẹ̀lé sọ́tà tó jẹ́ 8 kìlómítà tí ọ̀nà kan kò dẹ̀ sí mbẹ̀, kò sí ọ̀nà wọ Ayétòrò, kò sí ọ̀nà láti bẹ̀ já sí Òṣùké. àwọn ọ̀nà ilé ló wà láti odidi Ọ̀tà títí dé etí odò tẹ̀lé ní máìlì 8. agídí ilẹ̀ lè fi rí igbó ẹyọ kan tí ò bá ṣe pé ọgbà Ọbásanjọ́ wọ́n dẹ̀ ti ń kọ́lé sí. ẹ dẹ̀ pa gbogbo ẹkọ́nọ́mìkì gbogbo ibẹ̀ yẹn, ẹ wá lọ jókòó sí àárín Ìjẹ̀bú nìkan. even gbogbo project tí Ìbíkúnlé Amósùn tó dáwọ́lé abandon ló jẹ́ fún wọn gómìnà yìí. ó ṣe lè ya ìkà tó báyìí náà wọ́n dàpọ̀. kí ni Àwórì gbà lọ́wọ́ ẹ? kí ni àwọn ará Àpòkí á ṣe fún ẹ? kí ni àwọn ará Ayétòrò, àwọn Ẹ̀gbádò kí náà ṣe? bá a bá tiẹ̀ kọjá abẹ yẹn, kí la ṣe? ó ṣe jẹ́ Ìjẹ̀bú nìkan ló ń lò sí. ṣé bó ṣe ní ká ẹ ṣe nìyẹn? àfi Ọlọ́run ọba tó dá ayé, ọba tó dọ́run, òun ni kó ṣe àánú yín pẹ̀lú gbogbo ohun tẹ́ ń ṣe yìí. ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ nítorí pé ẹ̀yin gómìnà méjèèjì yìí, ẹ̀yin ní ẹjọ́ múlẹ́gbẹ̀rẹ̀ yín. security alert tó ń pariwo lórí ẹ̀, wọ́n fẹ́ àtáàkì Lagos State. tán bá ní Lagos State àtáàkì, Ogun State wà ń bẹ̀ o. gbogbo ohun tó jẹ́ Ọ̀tà, Ìgbẹ́sà, gbogbo ohun tó jẹ́ Mùwé, gbogbo ohun tó jẹ́ Ìbàfò, gbogbo ohun tó jẹ́ Akínyàndé, lọ bẹ́ẹ̀ ní sáìdì kan ní gbogbo ọgbà Agége Ìjú, lọ bẹ́ẹ̀ tó fi dé Alágbàdo, Òkè Àró, Alágbàdo Kọ̀lìntìn. ìdí èyí ó di dandan kẹ́ ẹ jẹ́ kí àwọn security kan bípọ̀ kọ́ mọ nǹkan tó kàn, kí gbogbo wọn kọ́ rẹ́dì. ń tẹ́ ẹ bá rí torí pẹ́rẹ́ǹjẹ tẹ́ ẹ pa, ẹ má dọ́fọ̀ wọnú ilẹ̀ Àwórì, ẹ dẹ̀ má dọ́fọ̀ wọnú ilẹ̀ Yorùbá general, torí ẹ̀mí ẹ̀yọ̀ kan odidi ìlú lè yàn kan so. ẹ lè máa fi bí pa wọ́n, ká ẹ máa fi ọ̀nà jẹ wọ́n yà. iná ò dúró dédé, kò sọ́sibítù tó yẹ kóró, ilé ìwé ò lọ dédé. pẹ̀lú gbogbo ẹ̀ náà, gbogbo ẹ̀ owó tẹ́ ń kó yìí, ọlákùsí lọ́lé ẹni wàá sí kò lára èèyàn. ẹ̀rín yín pa mí. ìjọkíjọ tẹ bá ń gbà tẹ kún bọ̀ nílé ayé kò tiẹ̀ yé mi. bóyá tẹ mú nǹkan kan wálé ayé ni. tó bá dẹ̀ tó dọjọ́ yẹn náà bóyá máa di owó ní pépà. èmi kò ti rí pépà, mo ti rí èèyàn tó ti kú rí. bàbá tó bí mi ti kú, ìyá tó bí mi ó ti lọ. àwọn àbúrò bàbá mi, àwọn ẹ̀gbọ́n bàbá mi, ọ̀pọ̀ wọn ti jẹ́ pé Ọlọ́run. bí ìbá tiẹ̀ lè ká gbogbo èèyàn kún, èyí tó jẹ́ ẹ̀gbọ́n mi ó ti jẹ́ pé Ọlọ́run, èyí tó jẹ́ ẹni tí ò tó wa ó ti jẹ́ pé Ọlọ́run. mo ti ṣiṣẹ́ lọ́sibítù rí, mo rí bí òkú èèyàn ṣe rí. kò sí ohun tá a mú wáyé, kò dẹ̀ sí nǹkan tá a mú máa mú lọ. ẹ bá máa kó jí wagàn káàkiri tẹ́ ń ṣe kìràkìtà lásán, pàǹgbolo tẹ́ ń kó káàkiri, ẹ̀yin èèyàn tó fù ọ̀dẹ̀ ní. ajogun fató ní kóun má kú ni. ọ̀pọ̀ ló jẹ gómìnà ní ìtó kọjá tẹ́ ẹ̀ ní padà gbóhùn ẹ̀ mọ́. Sẹ́ríkì ń gómọ̀, wọ́n ní Sàmọ́nì ń gómọ̀, ọba mẹ́wàá àgbà mẹ́wàá. mo rí Àbíkẹ́ kí ti gbé ọmọ olúwa ń ṣó gbére lọ́hùn ẹ̀yà ara àbà. ìdí èyí òun ló jẹ́ nínú ọ̀rọ̀ tí mo ń sọ lọ. ẹ̀yin gómìnà yìí, ẹ ṣe ìpàdé káyọ̀wò àtàláàt. ẹ má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú kó ṣẹlẹ̀. a rí tí ó ń pariwo àwọn kan sẹ́ndì kankan sí mi. bàbá wa Mr. Oríyọmí Ansar ó ń bẹ̀bẹ̀ fún ẹnìkan lórí 500,000.
pé kó ṣe ìrànlọ́wọ́ fún wọn fún ìtúsílẹ̀ àwọn kidnapper àwọn ajínigbé. ṣebí ó lè jẹ́ àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí kì í yẹ pé a fi ń yọ̀ wọ́n. ó lè jẹ́ ńgbà tá à ń sọ̀rọ̀ wípé ń jẹ́ àwọn èèyàn gbé yìí. ó lè jẹ́ àwọn gangan wọ́n lè má gbà wá gbọ́ bó ti tó là wá ń sọ pé nǹkan táwa rí àwọn ò rí. ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ káburú kó ṣẹlẹ̀ sẹ́ni kankan wa. ẹni tó kàn òun ló mọ̀. ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé ní àkókò yìí àwọn ẹbí ẹni yìí tó máa ń sọ pé ilé Oòduà ò ní dúró tẹ́lẹ̀ gbogbo wọn á rẹ́dì kí ilé Oòduà kó dúró ń sìn. tí ò bá tí ì kún ẹ kò tí ì kún ẹ ni Ọlọ́run ní jẹ́ kí aburú kó kàn wá tọmọtọmọ. ọba àdáyé ò ní jẹ́ kí aburú kó kún ẹni kankan wá. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún ẹnìyẹn ẹ ṣe ìrànlọ́wọ́. Ọlọ́run á tú àwọn ènìyàn Ọlọ́run á tú wọn sílẹ̀. Ọlọ́run kò ṣe gbogbo wàhálà tó wà ńlẹ̀ yìí a mọ àwọn tó wà ń díẹ̀. àwọn Gẹ̀ẹ́sì á lo àwọn Aráàbù á gbógun tìlú ọ̀ṣẹ́ ń ṣe fún èèyàn dúdú. ó hàn sí gbogbo ayé báwọn ni mọ̀dàrúdàpọ̀ láti bà gbogbo nǹkan nítorí jíjẹ mímu wọn. ṣùgbọ́n àwọn tá à ń sọ nípa wọn tó jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ kejì gbogbo wọn náà ti tún di pápá náà di pópó. mo rí Ọlámídé Gold gbogbo wọn yìí náà ló ti tún di pápá tó tún di pópó sẹ́ẹ̀ tán ní PDP làwọn fẹ́ dìbò sí wọ́n pè wọ́n sàbújà. ṣé ìran Fúlàní nìkan ìran Haúsá nìkan ló gbọ́dọ̀ máa rúlu Nàìjíríà. awí táwọn kan ní kí Bọ́lá Tinubu kó fi ipò sílẹ̀ fún Peter Obi. kí ni structure ti pàtì ẹ̀ tó ní. ṣùgbọ́n àwọn ò lọ́rọ̀ kankan láti sọ nítorí pé kò kàn mí nínú ọ̀rọ̀ olóṣèlú torí jẹgúdújẹrá onírọ́ ni wọ́n. àpárá wọn nìkan náà ń dù. màá ṣe ná lórí irọ́ màá ṣe road lórí irọ́ free education lórí irọ́ free health lórí irọ́ màá fatarodo sẹ́yán lórí irọ́ màá sùn àmàlà pẹ̀lẹ́wẹ́dú orí irọ́ àwọn olóṣèlú gbogbo ẹ̀ lórí irọ́. àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ PDP pẹ̀lú APC ẹgbẹ́kẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ destroyer àwọn ẹgbẹ́ tó ti jẹ gbèsè tẹ́nìkan ò lè san tán ti kó gbogbo òrandíran ọmọ sí gbèsè. àwọn olórí kọ́rí àwọn akọ́tilétà wọ́n dẹ̀ sì tún jà pìtàpìtàpìtà a máa ṣe kánsẹ́lọ̀ ní wọ́n máa ṣe kíní kan ẹ̀dẹ̀ ti bà gbogbo ayé jẹ́. àwọn ọmọléèwé àwọn ASUU lọ síléèwé wọ́n ti strike àwọn ọmọléèwé àwọn ọmọ yunifásitì wọ́n ti strike kì í sìn. ìjọba kọ́lẹ̀ náà wà bẹ́ẹ̀ pẹ́sidẹ́ǹtì ìlú olórí ìlú òde resign ó dẹ̀ ń sanwó oṣù fún rẹ̀. ọmọ tiẹ̀ dẹ̀ wà lókè òkun wà ní London wà ní Dubai. wọ́n ní kìnìún dé ní aráàlú dé wọ́n ní kọ́ lọ mú kìnìún wá. ṣé bá ṣe bí ọmọ olówó kọ́nà bí mẹ̀kúnnù ṣé bí bàbá Awólọ́wọ̀ ṣe ṣe nìyẹn. tọ́ni ayé Awólọ́wọ̀ yìí máa ti dá ayé Awólọ́wọ̀ yìí máa ti dá àwọn ọmọ tálákà ń sọ òyìnbó ṣé ayé ìjọba Nàìjíríà tó wà mẹ́rin sí ṣáyé ẹ̀ ti dá òun tó wà ń bẹ̀ odidi bàbá yẹn Ọlọ́run ṣèfù ẹ nínú àkọ́kọ́ èyí tó ṣe kó bó ṣẹlẹ̀ hàn pa ẹ́ Ọlọ́run ṣe o tún dórí president olọ́dún kẹrin nínú ọdún kẹrin tó nínú ọdún mẹ́rin tó lò inú ẹ̀ lára yín ò ti yá ẹ tún dìbò fún yín wọlé lẹ́lẹ́kejì bàbá yìí ò dẹ̀ ṣe nǹkan kan ó dẹ̀ níyàwó tó dáa wàláhì ìyàwó èèyàn dáadáa ni wọ́n pa obìnrin yẹn lẹ́nu mọ́ ni torí obìnrin gidi lóbìnrin yẹn. bàbá yìí dẹ̀ wá ń bẹ̀ kò dẹ̀ resign ẹ wá wo bàbá burúkú bàbá kúkúrú tó bẹ̀rẹ̀ ní professor. ẹ wo Lawal ẹ wo Gbàjàmíàmílà sọmọ tiẹ̀ lè má lọ léèwé owó tó ń sọ fún yín ní National House of Assembly pẹ̀lú House of Assembly owó yẹn kí ohun tí ó ń ṣẹlẹ̀ lórí àwọn ọmọ tí ò lọ léèwé yìí ẹ̀yin dẹ̀ ń gbowó oṣù yín wàláyé ẹ̀ ní bóore bọ gbogbo ibi tẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ń dá ọmọ mẹ̀kúnnù tẹ́ ń dá gbogbo àwọn èèyàn láàmú tẹ́ ń sọ gbogbo àwọn ọmọdé oníbàdà tẹ́ ń balẹ̀ ayé àwọn obìnrin jẹ́ gbogbo àwọn ògbó ọlá
àwọn ọjọ́ ọ̀la àwọn tó ní èrò tó dá nínú tẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lólóṣó ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin di ẹni tí ò gbọ́ tọkọ ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ẹni tí ò lè dúró nínú ilé ẹ sọ pé àwọn ọmọdé ọmọ kóòtì kì í ṣe pé wù wọ́n ẹ sọ pé àwọn ọmọdé yìí ọmọ yahoo ṣáwọn ọmọdé yìí ọ̀lẹ àwọn adé tán ẹ lọ sí kíní kan ní Nigerian youth are so lazy kí ni ń tẹ́ provide fún wọn iṣẹ́ wọlé fún wọn ọ ní ọwọ́ tó dilẹ̀ òun ni rọrẹ́rọ provide iṣẹ́ ẹ̀ṣẹ̀ kankan ìwọ bàbá yóò dẹ̀ jókòó sí North Rock níjọ́ tí ayé ti dáyé kí káwọn èèyàn bá ṣe ṣe láfígànísítà nìyẹn rí pé lẹ́tọ̀ làwọn ará òkè ọ̀yà yìí orí kọ́sá lè máa jí owó nílẹ̀ Yorùbá kan lè máa jí owó lógùn state pẹ̀lú Lagos state gbogbo ohun tí a bá fi owó yẹn kó ní fi sórí rẹ bẹ́ẹ̀ kó ọmọ lọ sókè òkun gbogbo ìyà àwọn ọmọ mẹ̀kúnnù tẹ́ ń fìyà jẹ orí wọn máa ṣe ìdájọ́ fẹ́ni kọ̀ọ̀kan yín àfi tẹ́ bá yí padà sí dáadáa ṣé ẹ̀kú mọ̀jú pé kán lọ pààyàn lọ́kọ́ pa. akọni yín ní ìtàn rẹ̀ ńlẹ̀ gbogbo ọmọ mẹ̀kúnnù ilé yóò da ilé ayé la wà àwa kà nínú ìwé Jákàndé a kà ń bẹ̀ nínú ìwé bàbá Awólọ́wọ̀ a kà nínú ẹ̀ lọ́lọ́wọ́ ilé ìwé tá ń san ọ̀fẹ́ ni bàbá mi á ní ẹ̀tàwé ẹ bá mi mú ìwé èdè ànàgósì ẹ débẹ̀ pa gbogbo history àwọn gómìnà wa àwọn èèyàn wa gbogbo yẹn ẹ̀dẹ̀ doríkodò nítorí wọn bó ń jẹ tẹ́ ń jẹ nítorí gbà fẹ́ pé orí irọ́ ni gbogbo ẹ̀yin ọba wa náà jẹ́ pé ẹlẹ́tàn níyín gbogbo yín ọ̀pọ̀ yín náà gbé contract ọ̀nà fún ńgbà tẹ́ ẹ̀ ṣe ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá bọ́ síta tẹ́ ẹ bá sọ̀rọ̀ wọ́n máa bí yín ọba Ọ̀tà tó sọ̀rọ̀ ọba Láńlẹ́gẹ́ tó sọ̀rọ̀ Dàpọ̀ Abíọ́dún torí ẹ̀ ń lọ gbé kínní lọ sí Adó Odò gbọ́dọ̀ jẹ́ agbára ló gbé lọ ṣé ìyẹn wá jọba Láńlẹ́gẹ́ kò sí nǹkan kan fún torí pé atọ́lítílétọ̀ ni ìwọ ló máa padà kó ń bẹ́ẹ̀ ọba sì máa wà tọ́bọ̀ ò bá kú gbogbo lóòótọ́ lẹ máa lọ dìgbòlù ẹni tó bá ń sọ fún yín pé òun tẹ́ ń ṣe ó kù díẹ̀ káàtó kàkà kẹ́ ẹ gbọ́ wọn lọ ẹ mọ̀ pé òun àwọn mẹ̀kúnnù ó ju ohun olówó lọ. gbogbo yín tó nǹkan bá ọmọ mẹ̀kúnnù bá bẹ̀rẹ̀ ẹ sì máa sá lọ ni ẹgbẹ́kẹ́gbẹ́ APC PDP ìkọ́ndẹ̀ tó ń bọ́ sí tàǹsì ń pèrè ẹ̀ labour ṣó òun ní structure òun tó yẹ pé àwọn ẹgbẹ́ máa lọ gbowó lọ́wọ́ pọ́tì míì àbáwọn yíbò kọ́ òun nìyẹn lánàá ibi tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì tó lè kilẹ̀ mọ́ láyé yìí àwa Yorùbá ló máa ń kilẹ̀ mọ́ ńgbà tí Dòkúbà Àsàrí tó kóbọn jáde pẹ̀lú àwọn bọ́ìsì ẹ̀ lánàá eléyìí kọjá èké ẹ máa wo gbogbo gàba jí gbogbo nǹkan táwọn gáìsì ẹ̀ tán kó jáde àwọn àmì wo wọ́n mọ́ wọn lójú ni bójá àwọn ọmọ Oòduà ni wọ́n máa lọ lé Sunday Igboho mú ṣe lọ lé Dòkúbà Àsàrí Alhaji Mujahid ṣe lọ lé mú nígbà tó jáde lánàá ó jáde torótoró jáde tẹ tìjàtìjà owó ammunition tó jẹ́ nínú bọ́jẹ̀tì àwọn ọmọ Yorùbá ọmọ Yorùbá ọmọ Nàìjíríà lẹ́tí bọ́jẹ̀tì ẹ kó gbogbo nǹkan ogun ẹ kó lọ sọ́dọ̀ yín lọ́hùn àwọn àmì láwọn oníṣẹ́ láwọn ológun ọwọ́ fi ń dìfẹ́ǹdì ẹ̀yà kan ọdẹ pẹ̀lú wọn ní wọn Nàìjíríà ìlú orí burúkú wo nìyẹn bàbá yìí dẹ̀ ń ké ó sunkún pé òun ò débẹ̀ lákọ̀ọ́kọ́ òun ò débẹ̀ lẹ́ẹ̀kejì àṣà burú ló fẹ́ ṣe ẹ̀wẹ́ ìfù àwọn tó jẹ́ Fúlàní ìbílẹ̀ ìyà ń jẹ wọ́n àwọn tó jẹ́ Fúlàní ìbílẹ̀ ìyà ń jẹ wọ́n ṣáwọn ń fò lójú òfurufú ni abẹ́ ṣọ̀nà míì fún wọn abẹ́ ṣe rédíò míì fún wọn ṣe é ṣó míì fún wọn ṣe é ṣe náà míì fún wọn àwọn ọmọ ẹ tó ti bá dọ̀la láwọn aláàbọ̀ ara ẹ̀dà wọn sójú orin inú òtútù náà ń sùn nínú ẹ̀fọn ọlọ́wọ́n fi ẹ̀jẹ̀ yín ẹlẹ́tì ẹ̀yìn ò ní lọ láì jìyà. ńgbà táwọn ará Niger Delta tó tẹ̀lé Dòkúbà Àsàrí lánàá ṣe lọ́mú ńgbà tó jẹ́ pé àwọn ọba Nàìjíríà ọba Yorùbá owó ló máa pa yín ẹ̀yin òlè bẹ́ẹ̀ fowó náà tọ́ ọmọ yín ò ní yàn ṣé gbogbo ilẹ̀ kó máa ń lọ síwájú òrìṣà tẹ́ máa ń lọ wúre
ìwúre tẹ́ ń wúre lórí aburú lórí àtìta ilẹ̀ wa lórí àtìta nǹkan tí ò jẹ́ titi yín tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ jọba ẹ máa lọ pẹ́ kúnbẹ́kúnbẹ́ láàrin ẹbí tá bá ti di ọba tán ẹ ní rí èèyàn kan ọ̀ọ́ni mọ̀ṣẹ̀lú ọ̀ọ́ni mú ìmọ́lẹ̀ kankan wọnú ìlú mọ́ ọ̀ọ́ni mú ìmọ́lẹ̀ kankan lọ sínú ìlú ìmí ìwà inú wọn gan tó jọba tí ò kọ́lé sínú ìlú ẹ̀ kò nílé bọ́ọ̀lù ẹ̀ ṣe máa jọba lódìdí ọdún méjì tí ò nílé ìfún kó jẹ́ 1 bedroom flat kó má lè kọ́. àwọn paru ọba àwọn àṣàkù ẹ̀yin tẹ́ pé ọlọ́wọ́n ọba nìkan ó máa san gbogbo ilẹ̀ san torí àfi tí yóò bá jẹ́ àwọn ọmọ mẹ̀kúnnù lókù. dókúbà sàrí lànà jáde Nàìjíríà gọọmenti ẹ̀rí nǹkan kan ṣe sùn kí lẹ rí ṣe ó wá jẹ́ pé Sunday Adéyẹmọ tàbẹ́nìkan ni ẹ ti ní pé káwọn DSS kan lọ lé ẹ̀yin káwọ́ọ̀dù ẹ̀yin Nàìjíríà gọọmenti tí àwọn terrorists ń lọ lé tán wọnú capital mi ò gbọ́ rí ní gbogbo the whole world ẹ̀dẹ̀ ń pèrè yín lámì tó bá jẹ́ àwọn ọmọ Yorùbá ló lọ kọlu màlúù ń sìn ẹ̀yin àmì ẹ̀ kó jáde ẹ̀ máa lọ nà wọ́n Ọlọ́run á fi ìyà jẹ yín. ìbéèrè mi lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lénìí níjọ́ tí Nàìjíríà ti wà ní Nàìjíríà ẹ̀yin tẹ́ ń pè wọ́n Nàìjíríà one nation àìrá ìsìnkú ọba sán ṣé Nàìjíríà yìí édi lakọ́ kàǹgbà kan fẹ́ǹsì ẹ bá mi sọ ohun tó jẹ́ èrè yín nínú Nàìjíríà yẹn ṣọwọ́ ń dójì tó ń pín gbà yẹn ṣó kàn yín bó o bá níná nínú ilé ẹ ò ra jẹnẹrétọ̀ ni bó o bá ti lómi nínú ilé ẹ ò lówó àti gbẹ́ kànga tàbí bọ́ọ̀ ni ẹ̀yin tẹ́ ń gbé ládùúgbò tẹ́ ẹ̀ bá ti dádúgbò yín bá wà ní kòtò tẹ́ ẹ̀ bá ti lè gbẹ́ gọ́tà síwájú ilé yín àdúgbò yín máa rí pọ̀tọ̀pọ̀tọ̀ ni kí ni gọ́fìmẹ̀ntì kò fún yín ọ̀ fún yín ní kankan kí lè rí yín nínú Nàìjíríà àwa ń sọ̀rọ̀ pé ká gborílẹ̀-èdè wa Yorùbá ẹ̀yin wá ń sọ yé ké one nation restructuring la bèrè lọ́wọ́ tán ní kò ṣeé ṣe a bèrè akígbe fún referendum ọ̀ràn rí ọ̀n mọ̀ pé a máa gbọ̀nà ọ̀nà yanu 5 million to 7 million to 8 million signatory àti bọ́ lọ́wọ́ yín gbogbo ibikíbi tẹ́ bá máa gbégbà ẹ bá mi ṣàdúrà fún yìí onítìrí ẹ ṣàdúrà fún Sunday Adéyẹmọ ẹ ṣàdúrà fún bàbá wa Akíntóyè ẹ ṣàdúrà fún bàbá wa Adéníran àti gbogbo àwọn ẹ̀mẹ̀wà wọn tẹ́ ẹ bá finú kan ṣe gbogbo àwọn tá a ní kẹ́ ẹ ṣàdúrà fún yìí gbogbo ẹni tó ń finú kan tẹ̀lé Oòduà tí ò gbólóṣèlú láti wá dáhùn tá à ń ṣe nù àdúrà mọ́nítọ̀ ọ̀hún bọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ di wàá mú pé ká má kó lórílẹ̀‐èdè Nàìjíríà ká dá nation wa ni ká fèsì ara wa ká wá fún àwọn yóò sílẹ̀ ká pè wọn kò sí owó wọn bá tọrọkọ́bọ̀ owó tí ńlá rẹ̀ fẹ́ ní ìbámu wá owó tí pásítọ̀ bá mú jáde owó tí transfer bá mú jáde owó tí nǹkankan bá mú jáde mineral resources wa àwọn ọmọ ibi tá a máa ná sí gbogbo nǹkan tá a bá fi develop lórí school ni lórí health center ni àárín láàárín ọdún díẹ̀ ẹ rí gbòkègbodò ẹ rí gíga tí Yorùbá máa ga ẹja kò lára àwọn pààyàn níbi tí ayé dé yìí kó jẹ́ bọ́lẹ̀ ṣì máa kó káàkiri máa lọ invade the president that means pé kì í ṣe ìjọba kì í ṣe president Nàìjíríà rẹ Nàìjíríà kọ́ ló wà ń bẹ̀ ọmọ nǹkan tó ń ṣe ẹ máa wọ àwọn foolish bunch of idiot tó lọ kó àwọn sábùjà ẹ̀dẹ̀ ń tán gbogbo àwọn ẹ̀mẹ̀wà tó kù ìran yín nìkan nìran ni. à ń pẹ̀lú àwọn níwọ̀ Nàìjíríà ẹ lọ́jọ́ kan ń ṣe pálapàla ẹ̀dẹ̀ ń tán gbogbo orí ojú òde tì yín ẹ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí òun náà ló ní rẹ́kọ̀dù bí ìtọ́fẹ́ jẹ dẹ́bìtì náà tó ní yẹn tó ní restructuring ló ní to hair to the restructuring òun ló wá dé ń sìn ó òun ló fẹ́ jẹ dẹ́bìtì ọ̀rọ̀ tó sọ́njọ́ yẹn kò mọ̀ pé ó máa hàn tì wọn. ohun tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ béèrè ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá ìjọ tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà géènì yín
bóyá ìjọba fún yín lówó ni ẹ jẹ́ á béèrè lọ́wọ́ yín, ẹ bọ́ síta ẹ bá mi táìpù ẹ̀. Géènì yín tẹ́ ẹ rí ń bẹ, ẹ̀sùn tẹ́ ẹ rí ń bẹ fún wa, ìyẹn jẹ́ ìbéèrè kan. Ẹnikẹ́ni tó bá ti lè dáhùn béèrè yẹn 5,000 naira pẹ̀lú tẹlifóònù nọ́mbẹ̀. Ẹnikẹ́ni tó bá ti dáhùn ẹ̀ right péjọ tóun ti wà Nàìjíríà o, nǹkan kan báyìí níjọba ṣe fóun o tó rọ̀ wọ́n lọ́rùn. Ìyẹn wá lọ bẹ́ẹ̀. Rally tán lọ́ fẹ́ ṣe ní Abẹ́òkúta. Exactly ẹ̀yin Àwórì gbogbo nǹkan lẹ́ ń fà sẹ́yìn fún. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀kan ṣogbọ̀ngbọ́n ni ní state of excellency. Ẹ̀yin Àwórì ẹ̀yin lẹ ní, ẹ̀yin ilẹ̀ Yorùbá gbogbo yín general láti Ilé-Ifẹ̀, láti ìlú Èkìtì, láti ìlú Oǹdó, láti ìlú Ọ̀yọ́, láti ìlú Ògùn, láti Ṣakí, láti Ìlọrin gbogbo yín tó jẹ́ ọmọ bíbí Yorùbá títí wọ ìlú Ìjẹ̀bú, títí wọ Ògùn, Ìpókíà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má fà sẹ́yìn tó bá ń gbé ẹ̀yin náà ẹ bá wọn gbé. Gbogbo ẹ̀yin tá a dẹ̀ ń sọ fún pé ogun dé ọ̀tẹ̀ dé, tẹ́ ẹ lọ gbáradì nínú fíléèjì yín, fi ìlú kéréje náà máa yalù, àwọn dẹ̀ pa wọn, jólé wọn, àwọn sá lọ. Àwọn olórí burúkú tó ń jà yìí ó fẹ́ kú o, òun náà máa ń lọ ṣiṣẹ́ bí o, ẹ lè rí wọn lọ́sàn-án. Ẹ̀yin ẹ má lọ gbáradì, ẹ̀sádé gbogbo ẹ̀yin èjìlá Àwórì, ẹ̀yin ọlọ́jọ́ kò tẹ́tẹ́rẹ́. Kò sẹ́ni táwọn lè jí gbé, àfikọ́lọ́ kó ṣàánú wa. Mo fi àkókò yìí, mo fi bá gbogbo ẹ̀yin Àwórì tilé toko, gbogbo ẹ̀yin ọba Àwórì, gbogbo ẹ̀yin ọmọ Àwórì lóbìnrin lọ́kùnrin, ẹ join Oòduà nation. Ẹ jẹ́ ká gbọ́ orílẹ̀-èdè wa, ká lè mọ ibi tá a ń lọ, ká lè mọ ibi tá a ṣẹ́kù sí. Alálẹ̀ Oòduà á gbé gbogbo wa, ilẹ̀ Àwórì general á gbé wa, ilẹ̀ Yorùbá general á gbé gbogbo wa. Ohun tó bẹ̀rẹ̀ láti ìlú Ìlọrin títí dé ìlú Èkìtì general, Oǹdó general, Ọ̀yọ́ general, Ọ̀ṣun state general, Ògùn state general, títí wọ Lagos state. Alálẹ̀ ilẹ̀ Yorùbá gbé gbogbo wa, àní táwọ́ náà, àní ló ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Wọ́n ní ojú rere la fi ń wowó, ojú rere la fi ń wẹ̀ lálẹ́ kẹ́yìn. Ìwà tí fìtílà bá hù tí ò dáa, wọ́n ní ọwọ́ wọn lọ́mọ aráyé fi ń túnṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, gbogbo ibikíbi tó bá kù sí. Nínú ọ̀rọ̀ yín, Ọlọ́run Olódùmarè á bá mi tún gbogbo yín ṣe. Ọ̀nà yín ò ní bàjẹ́, ayé yín ò ní korò. Wọ́n ní gbéríga lórúkọ tá à ń pokó oṣù màrí ẹ̀gbọ́n lórúkọ tá à ń pòbò. Wọ́n ní àfàfàjọyàn lórúkọ tá à ń pọmọ́ ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà lẹ́parapọ̀ lẹ́ bí ajé sí òde ìbíní. Ajé tẹ bí sóde ìbíní ẹjẹ́ ó sáré tètè kó bá mi gbére owó wá fún gbogbo yín. Àánú Ọlọ́run kó wá bá gbogbo yín torí pé ẹkùn kan kì í jẹ́ràn kàsì. Ọ̀nà ó sáré pítípítí obìnrin ẹsẹ̀ pìtìpìtì, ẹkùn kì í jẹ́ràn kàsì. Rere ni kó rí owó, kó lérè àlàáfíà wá bá gbogbo ẹ̀yin. Tẹ́ ń lo dátà yín, tẹ́ ń bá mi share program yìí, tẹ́ ń bá mi like, tẹ́ tún bá mi lọ sórí YouTube, tẹ́ ń lọ bá mi, tẹ́ ń subscribe, tẹ́ ń bá mi wò. Àrídùnnú ẹnì kọ̀ọ̀kan yín ò ní bàjẹ́. Gbogbo ojú tó ń wò mí, ọkàn tó ń wò mí, ojú yín ò ní, aburú ò ní kàn yín. Ní róhun gbé sọnù, ní pòfo ọmọ, ní pòfo aya. Ilé yín ò ní jóná, ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dànù. Jàmbá ní jàmbá ọ̀fà, jàmbá náà jàmbá yẹ̀pẹ̀, jàmbá àbọ̀ tọ̀bẹ́. Tosó tàjẹ́ temere tó lóòṣà tàdíjọ́nu. Jàmbé mèrè ní. Jàmbá àwọn tó máa ń lọ fún ẹjẹ́ ẹni sùn ṣà. Alára agbó, Ọlọ́run níjọ́ ní kápá lórí yín. Gbogbo gbàgede tọ́mọ ẹ fi ń yí nípo tí ọ̀nà kì í fi ń là fún ni. Ọlọ́run Olódùmarè á fa gbàgede aburú ya. Gbogbo àwọn tó fẹ́ àyìn fèèdì lẹ́yìn láti gbà yín kó lọ́wọ́ Yorùbá. Ọlọ́run alààyè agbágbára lọ́wọ́ ọ̀tá á sọ wọn ọmọ òdòfo. Ọlá àjẹkàn títọ́ lọ́rùn. Ọlá la ilaha illallah. Ọlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ìdè yìí mo fi àkókò yìí bọ̀. Àánú Ọlọ́run á máa bá gbogbo yín. Thank you very much. Rafiu Sumola baálẹ̀ ọkọ̀ ìlú bàǹtàbàǹtà. Bámi kí Honorable Alimi. Kí Honorable bámi kálù àjùdù. Bámi kí Ọ̀kanlọ́mọ bódẹ̀jú olú ọmọ ni. Gbogbo yín lápapọ̀. Àti baálẹ̀ o, baálẹ̀ Ìjẹ̀kẹ́. Bẹ́ẹ̀ lọ ní gbogbo yín, ìyálọ́jà gbogbo yín lápapọ̀.
méjìlá àwòrán yìí lọ́hùn títí yín á da ayé yín á rójú ọ̀nà yín á tòrò gbogbo dáwọ́lé ẹnì kọ̀ọ̀kan yín ayọ̀jú sí rere mo kí Àbíkẹ́ mo kẹ́ Ọlámídé ìwọ́lá yìí ẹ̀ yóò rí pé o lè wò mí ó ga o Ọlámídé gold Ọlámídé àlè ó ga o gbogbo yín lápapọ̀ Matthew ni èmi ni Margaret thank you very much Imeda thank you very much Metropolitan Police thank you I love you all àrídùnníyìn kò ní dìbàjẹ́ thank you very much see you next time tó bá di ní ọ̀sẹ̀ tó ní next program mo máa ṣí ojú òpó tẹlifóònù sílẹ̀ torí mo ń try láti upgrade àwọn kankan nínú ilé mi bí tẹ́ bá wò àwọn mo ń try láti tún àwọn oríṣiríṣi kankan tó tẹ́ bá ti rí mo ṣe ń set àwọn kankan ní but apá Ọlọ́run á ká gbogbo ẹ̀ torí it's a big project tí mo ń náwó lórí ẹ̀ next week next program tẹlifóònù máa yọ sílẹ̀ àá lè máa pè ẹnikẹ́ni tó bá fẹ́ contribute sí. Tajudeen Akínrínlé thank you very much God bless you. Margaret the beautiful lady insurance lady thank you very much God bless you. àánú Ọlọ́run abẹ́ni kankan yín gbé o. Abídèmí Àmínà thank you very much. Fẹ́mi Ògúnbùkọ́lá thank you very much. Hey, Tatoni Aramide Gold ọmọbẹ́wà jí àdùkẹ́ gbogbo yín jí bèbí àṣàbí tí ó kọ́ mọ̀ gbogbo yín lápapọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ó dìgbà kan náà thank you very much God bless you thanks.